Ìmọ̀lẹ̀ TV láyé làmọ́dé. Ó tún ti dóde o, ètò kan pàtàkì tí a pè àkọlé rẹ̀ ní ìmọ́lẹ̀ tí ó máa gbéra sọ ní ìkànnì Brave FM 91.1 nílùú Ògbómọ̀ṣọ́ ní ọjọ́jọ́ Monday ní dédé agogo 7 sí aago 8 alẹ́. Abala àkọ́kọ́ la ó ti máa tàn mọ́lẹ̀ sí gbogbo ohun tí ń lọ ládùúgbò wa, lágbègbè wa àti lórílẹ̀‐èdè Nàìjíríà lápapọ̀. Abala ẹlẹ́ẹ̀kejì ni kíni kí n ṣe, níbi tá ó ti máa gba gbogbo àwọn ọmọ Nàìjíríà nímọ̀ràn lórí àwọn àlàkọjá kan tàbí òmíràn tí wọ́n bá gbé wá sórí ètò yìí. Bẹ́ẹ̀ pẹ̀lú la ó máa dìde fún ìrànlọ́wọ́ gbogbo àwọn tó nílò rẹ̀. Abala ẹlẹ́ẹ̀kẹta onítalẹ̀ ń wá, níbi tá ó ti máa pè sórí ètò irúfẹ́ àwọn ènìyàn wa bóyá tó ti sọnù tàbí tá a ti rí tipẹ́. Gbogbo àwa tí a nílò ọkọ tàbí aya, níbi la ó ti máa ṣe alábàápàdé irúfẹ́ ènìyàn tí a fẹ́. Bẹ́ẹ̀ pẹ̀lú lẹ́ ó máa rí wa wò lórí ìkànnì Ìmọ̀lẹ̀ TV Yorùbá lórí Facebook, lórí YouTube, lórí TikTok. Ètò yìí nílò onígbọ̀wọ́. Fún ìkéde tàbí ìpolówó ọjà ẹ lè pè sórí nọ́mbà yìí 08036956116 08036956116. Ẹ máa tẹ́tí gbọ́ wa.